Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lóríṣiríṣi ni la máa ń fún yín, but update eléyìí ó jẹ́ update tí ó káyìn lára, ó dẹ̀ jẹ́ update tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó lágbára ni. A gbàládùra wípé àwọn family tó ṣẹlẹ̀ sí kọ́lọ́n bá wa rọ̀ wọ́n lójú. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wo fídíò wa náà, Ọlọ́run ní jẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ sí gbogbo wa. Ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó le gan, tó jẹ́ wípé ó gba omijé lójú èèyàn. Ẹ wo ọmọ kékeré yìí, ó ṣàlàyé nípa bí iná bó ṣe jó àwọn òbí ẹ̀ mọ́lé. Mo pity irú ọmọ kékeré báyìí because láti kékeré ẹ̀ tí ojú ẹ̀ tó ti rí nǹkan tó le báyìí, ó jẹ́ nǹkan tí tó gbomijé lójú èèyàn. Ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọmọdékùnrin yìí lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo bí iná bó ṣe ṣẹlẹ̀, bí iná ṣe jó bàbá ẹ̀ àti ìyá ẹ̀ àti àwọn àbúrò ẹ̀ mọ́ ilé. Ó jẹ́ nǹkan tí ó gba omijé lójú èèyàn. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel, ẹ subscribe, ẹ bá wa wo videos yìí, kẹ́ dẹ̀ bá wa fi lọ́ndà comment section, kẹ́ bá wa fi àdúrà sọwọ́ sí àwọn family ọmọ yìí pé kọ́lọ́run ó tù wọ́n lójú, kọ́lọ́run ó dẹ̀ bá wa dúró ti ọmọ yìí náà. Ẹ ṣé gan ni. Maybe 245 or 246. Èmi jí, èmi kàwé lọ. Inú ọ̀tí kàwé lọ. Mo kàn gbọ́ tí àwọn àbúrò mi tọ́kàn pariwo ni. Àti náà gbọ́ tó pariwo. Máa pè kí ló lè sọ ìyàwó bóyá wọ́n náà wọ̀ yí pé wọ́n sẹ̀. Àti náà gbọ́ tí mẹ́rin náà tán pariwo. Tálàjí náà ké yí pé yéè tí mi sàn ṣe ẹgbà wá o. Alájò dádì ẹ̀. Wọ́n á mú fò, mo tanná. Wọ́n á sílẹ̀kùn, àti náà ra ibodè báyìí. Èéfín ni mo bá káàkiri gbogbo ilé. Mo ti bẹ́ẹ̀fín, máa lọ gbé jọ́ọ̀gì, máa rọ mi sí. Mo mọ̀ pé nǹkan sùn náà, máa rọ mi sí. Mo sọ sílẹ̀kùn, máa rí pé iná ẹ̀ ìgbà tí iná dé, iná ṣẹ̀dẹ̀ táìmù yẹn, iná ẹ̀ fún jù. Wọ́n wá spark, ó hàn mọ́gi. Ló sun iná. Igi wo ló ràn mọ́? Igi inú sílẹ̀. So ikọ̀ yẹn ó tún wá. Iná yẹn high, iná tó mú wá, current tó mú wá. So ó tún wá, gbogbo wọn tún wá wà ní yàrá kan, àtàlàjà àti àwọn àbúrò àti mẹ́rin. Wọ́n wá lè jáde mọ́? Wọ́n lè jáde, wọ́n ṣe lè dìde lẹ̀ rárá. Àbúrò mi ṣe ti nà lẹ́yìn. So mo tún wá gbé omi, mo bá rárá jí lẹ́lẹ̀, wọ́n sáfẹ́ pé níbọ̀dì tó bá lè pè, wọ́n rí bí pé fóun ọ̀gá ti jábọ́lẹ̀ ní kò yí iná àrínà rí nǹkan kan. Mo kàn ṣe gbómi, ìrí ẹnì kankan. Mo bá sàn wà lájì, wọ́n sàn wúkọ́ èéfín ti kún gbogbo ojú wọn. Gbogbo àwọn ó ti kún, ó ti dúdú fún èéfín, ó ti dúdú fún èéfín. Mo sàn wọ́ àlájì, mo sàn wọ́ ilé dá wọn wọ́ ní àwọn ará àdúgbò kan. Wọ́n ti fọ́ fẹ́ǹsì wọlé, wọ́n sàn gbá gíláàsì pé ilé tí ń sun iná yí pé ká wá sílẹ̀kùn. Mo kàn ti mú kìlò, mo bá sílẹ̀kùn fún wọn ni wọ́n bá wọlé lẹ́ẹ̀kan náà. Bí sílẹ̀ yẹn kàn ṣe jáde, bí náà yẹn kàn ṣe bẹ̀rẹ̀ ni kò ṣe àlè ibi wọlé mọ́. Omi ó sì táwọn fi sí kọ́. Ilé mo lè wọ́n gbà jáde. Iwájú ta mo gbà láti Òun ló sílẹ̀kùn. mo sílẹ̀kùn fáwọn ará àdúgbò, mo sí gbogbo géètì. Wọ́n wọlé. Wọ́n lè sí gangan. Wọ́n wọlé ṣùgbọ́n wọ́n ti sí gbogbo, wọ́n ti connect ó sì mọ́ tap. Wọ́n fẹ́ put on fún fire yẹn. So ibi tó tí wọ́n ṣe ilé rẹ̀ wá pọ̀ jù gan jẹ́ pé ó sì bẹ̀rẹ̀ wọ́n fẹ́ omúná. So wọn lè ṣe kankan mọ́. Wọ́n dáàbò ní wọ́n bá lé gbogbo ni wọ́n bá tẹ́ pé kákó òun compound yẹn pé kò sí tí a lè ṣe mọ́. Àtàdù tí omi jó tó ìgbà náà ni àwọn firefighter bá wọlé, ṣùgbọ́n náà wá bẹ̀rẹ̀ sí ní pa. Bọ́ọ̀lù ìgbà náà yàrá ibi tó wà, wọ́n ti já gíláàsì gbọ̀n bọ́ọ̀lù láyé yẹn. Kò jọ rí bí ìwọlé. Wọ́n sì gbóhùn aláàjì, wọ́n sọ pé aláàjì ti sún méjì wíńdò. Wọ́n sàjà bọ́ọ̀lù láyé, wọ́n já wọn rí dá tí náà fi pọ̀ tẹ́ kó wọn lè súnmọ́ lé gan mọ́. Lovers all over the world, ìgbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pa kan nìkan ń rú. Ẹ gbọ́ ọ̀rọ̀ ní ẹnu arákùnrin yìí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kí Ọlọ́run kó má jẹ́ kéèyàn ó ṣe kòńgẹ́ aburú, kọ́lọ́run má jẹ́ kéèyàn ó rin àrìn fẹsẹ̀ sí, kọ́lọ́run má jẹ́ ká rìn níjọ́ tí ebi ń pa ọ̀nà, kọ́lọ́run má jẹ́ ká wà nílé ní ọjọ́ tí ebi ó bá pa ilé. Because ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ ti ẹ̀ gbọ́ nǹkan tárákùnrin yìí sọ.
ẹ̀gbọ́n kan tí arákùnrin yìí mo dẹ̀ kíkì mo dé ta padà mo kíkì machine mo dẹ̀ padà sí òkè ọ̀nà mo ń lọ sókè ọ̀nà ló ń sọ fún mi pé òun bọ̀ wá bá mi ní òkè ọ̀nà mo ní ìjọ́ntọ́lọ́ má wàá mi fẹ́ wàhálà mọ́ ìjọ mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ lè fi lọ sí òkè ọ̀nà gbọ̀ngbà tí mo fẹ́ tí mo ń lọ lọ́nà ẹ̀ mo á rò pé nǹkan tí mo tẹ̀ ń sọ láìjọ́ tí mo ń sọ fún àwọn bàbá yẹn tí wọ́n ń ṣe pé àwọn ò ṣe tí wọ́n ò ṣe nǹkan bẹ́ẹ̀ mo á lọ gbé inú àwọn ènìyàn mo ní kán ká lọ kán wá lọ wo nǹkan mo dẹ̀ fi gbé wọn dé ajílété padà lẹ́lẹ́kejì. àwọn bàbá gòkè látòkè ọ̀dọ̀. látòkè ọ̀dọ̀ wọ́n lè rí bí ẹ̀rí. wọ́n lè mo dẹ̀ lọ gbé wọn padà òkè ọ̀dọ̀ jìnnà sáyé. rárá kò jìn pé pọ̀ bẹ́ẹ̀ ni mo dẹ̀ fi padà dẹjọ́ fi padà síbẹ̀ so báyìí jọ padà síbẹ̀ ni mò ń gbọ́ ariwo níta pé nǹkan tí mo dálẹ̀ kí n wá ràn kí n náà mo ní kí ni mo dálẹ̀ lóòótọ́ mo dẹ̀ wọnú ilé mo rí wọn pé nígbà yẹn wọ́n dìde wọ́n wọ ṣòkòtò ńgbà tí mo ti fi wọ́n lẹ̀ tẹ́mi ti lọ sókè ọ̀dọ̀ yẹn tí n fẹ́ fi padà débẹ̀ nǹkan tí mo rí ni pé wọ́n ti wọ ṣòkòtò dé ibi so bí àwọn ní stamina láti wọ ṣòkòtò mọ́ ni wọ́n ṣubú sí eré ilẹ̀ ńlẹ̀ ní eré kìíní báyìí èmi náà ó dẹ̀ yà mí lẹ́nu náà ìpè kí ló tún ṣẹlẹ̀ tó nǹkan tí mo rí ń bẹ̀ ni pé wọ́n bì sí ilẹ̀ mo wá rí pé ebi yẹn ebi ọtí ni mo dẹ̀ rí ìgbẹ́ tí wọ́n tún yà mo dẹ̀ tún mi wo ìyẹn fúnra mo gbé wọn mo wọ ṣòkòtò fún wọn mo wá pe ìyàwó mi yẹn pé kó má bọ̀ ká gbé wọn ó náà wọ́n ti kú ní gbogbo àbọ̀ mí ní ọkàn tèmi ni pé wọ́n dákú ni mo ṣe ń ṣe àjò yẹn ni mo dẹ̀ gbé wọn gbà tí mo gbé wọn òun tara sàdàdì aṣọ tí mo wọ̀ ní sà. àpá sápá hàn lára ẹ̀. lẹ́yìn àpò gbogbo mo gbé wọn dé hospital kò sápá lára wọn gbogbo ìtọ́sán wọn kàn fi ń parọ́ aṣọ tí mo wọ̀ débẹ̀ tí n bá ṣá wọn ẹ̀jẹ̀ yà wà ní. eléyìí tó ṣẹlẹ̀ yẹ kọ́ wo lórí kọ́ bẹ́ẹ̀ kọ́ wo ló fẹ́ káwọn èèyàn kọ́. ètò ìṣẹ̀lẹ̀ jẹ́ kí n mọ ohun tó ń pè ní ayé ni o ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kódà béèyàn bá rí kéèyàn ṣe bíi péèyàn ò rí ni torí èyí tó ṣẹlẹ̀ ó ju ẹ̀mí mi lọ. kí ló fẹ́ kíjọba ṣe fún ẹ. mi lè sọ̀rọ̀ sí ìjọba lẹ́nu bọ̀ tí wọ́n bá lè ṣàforíjì ọ̀rọ̀ yìí fún mi. orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Bísí ọmọ ni látòkè ọ̀dàn iṣẹ́ ẹ̀ mú. Lovers all over the world ṣe rí nàìjíríà tá a wà yìí kọ́lọ́hún ṣàánú wa ni ó lágbára púpọ̀ yìí náà wo àwọn property yìí tí odidi ẹnìkan although àwọn EFCC wọn ti disclose ẹni tó ní property yìí o bọ̀ àti gbọ́ wípé ó ti wà ní ìké àwọn EFCC báyìí pé àwọn EFCC wọn ti gba property yìí ẹnìkan tó dẹ̀ jẹ́ pé ọ̀nà fraud lẹ́nìyẹn ṣe rí bóyá òṣìṣẹ́ ìjọba lẹ́nìyẹn ni àti ẹ̀ tí mọ̀ bọ̀ ní tó bá fi lè mú EFCC tí wọ́n fi sísì irú property báyìí tó pọ̀ tó báyìí á jẹ́ wípé ìlànà tẹ́nìyẹn ṣe tó ṣe acquire property yìí ó jẹ́ ìlànà tí ò bófin mu ó jẹ́ ìlànà fraud ó jẹ́ ìlànà 419 because kẹ́nìkan náà nílé ayé tí a kúrò ń bẹ̀ lọ́jọ́ kan yìí nílé ayé tá a filẹ̀ lọ́jọ́ kan yìí kẹ́nìkan kó odidi property yìí ó dẹ̀ lọ ẹ̀yin náà wò wọ́n kọ sílẹ̀ wọn rówó tí wọ́n fi parí ẹ̀ bóyá ènìyàn ò dẹ̀ fẹ́ parí ẹ̀ ni so ẹ farabalẹ̀ kẹ́tì ẹ̀ wo àwọn fídíò ẹ̀ comment ẹ jẹ́ ká mọ opinion ti yín a lot of àwọn míì náà wà wọ́n jẹ́ government workers wọ́n jẹ́ senator president chairman local government governor state àwọn tán jẹ́ leaders tó jẹ́ pé wọ́n ti kó jẹ báyìí náà o bọ̀ ọlọ́run ó bá wa mọ̀ tú wọn láṣìírí because èmi ò mọ tán fẹ́ fi gbogbo nǹkan báyìí ṣe tán bá kú tán wọn ò lè gbé gbogbo owó lọ sọ́run wọn ò lè gbé lọ sọ́run but àgbàládùra gbogbo àwọn tán bá ń ṣe báyìí tán fìyà jẹ wá ní nàìjíríà tán fìyà jẹ wá lórílẹ̀‐èdè wa ọ̀nà ò túbọ̀ bá wa mọ̀ tú wọn láṣìírí so ẹ subscribe ẹ like ẹ comment we love you all thanks for watching.
Lovers all over the world, tẹ́yìn bá ti wo videos wa yìí, ẹ comment, ẹ subscribe, ẹ like, ẹ share. So we love you all. Thanks for watching.